bàrájà ìlàjẹ ò ti dédé wá. Ìlàjẹ people here, where una dey? We dey here, we ṣe. Mèrè mi bàrájà, bẹ́fọ̀n mi bàrájà, koríko èmi tó yá. Ulé o, àmàjà tú ẹ̀ṣẹ̀, ayé máa fúde o. If you know here wetin dem dey talk, you go relate to Just dey follow. Mèrè mi bàrájà, bẹ́fọ̀n mi bàrájà, koríko èmi tó yá. Ulé o, àmàjà tú ẹ̀ṣẹ̀, ayé máa fúde o. when 25 are fighting, say the alẹ́ grass tilẹ̀. dey suffer. Let's take care of our And so, home. and so, Tejo wọlé o, já torí Tejo, jẹ́tọ̀ náà mọ̀ lè dèdè, ulé àjò pátá o, ẹ̀dẹ̀ ni, ìlàjẹ ò ti dèdè wá. Ìlàjẹ people here, where una dey? We dey here, we ṣe. Ara ni pé, mèrè mi bàrájà, bẹ́fọ̀n mi bàrájà, koríko èmi tó yá. Ulé o, àmàjà tú lè ṣe, ayé máa fúde o. If you know here wetin dem dey talk, Just dey you go follow, relate with the music. oṣé. Èmi bàrájà, bẹ́fọ̀n mi bàrájà, koríko èmi tó yá. Ulé o, àmàjà tú lè ṣe, ayé máa fúde o. When We'll 25 say, are say fighting, love. na the grass dey We'll suffer. say, Let's take care of our home. Tejo wọlé o, já torí Tejo, jẹ́tọ̀ náà máa lè dèdè, ulé àjò pátá o, ẹ̀dẹ̀ ni réjò pa. Please like, comment, and share. And remember to subscribe to Elijah TV for more videos. Click the red button at the lower right hand corner, then click the bell. Thank you.